adéọmọdé yín nìyí jagunmólú àṣà fún gbogbo ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo ẹ̀yin ojú tẹ̀ ń wò mí, mo kí gbogbo etí tó ń gbọ́ mi. Ẹ káàbọ̀ sórí ètò tiwa làṣà tiwa nìṣẹ̀ṣe lórí ìkànnì African Media Arts and Black Heritage International Africa TV, níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ aláwọ̀ dúdú. Mojúbà o, torí mo ti lọ sọ́dọ̀ ẹ̀yin àgbààgbà ẹni kí n lọ rèé jáwé ń orí yìí rí wá. Mo lọ kìsẹ́ mo lọ jáwé oríjì fẹ́yìn àgbà. Mo ní kẹ́ ẹ máa fi ọ̀ràn gbogbo jìn mí torí ọ̀tọ́kọ tuntun yìí páyín o. Àjà tuntun yìí pa ǹdà lẹ́pọ̀ níyọ̀lá sọ̀rọ̀ àtàrí. Àkọ́rí ètò tá a mú wá lóde ètò ní ńlá pè ní ìràwọ̀ ẹ̀dá. Ìràwọ̀ ẹ̀dá. Ìràwọ̀ ẹ̀dá ṣe pàtàkì pọ̀. Ó sì dáa kéèyàn ó mọ irú ìràwọ̀ tó gbé wá sí òkè èèpẹ̀. Ẹ rí i pé ẹlòmíì yóò kàn máa ṣiṣẹ́ bí erin, á máa jẹ̀jẹ̀ ìlírí. Ohun tó sábà máa ń farú èyí ni pé béèyàn bá yan iṣẹ́ tí kò bá ìràwọ̀ ẹ̀ mu láàyò, ó ṣeéṣe kírú ẹni bẹ́ẹ̀ kó ti ibi dídí kó ti bẹ̀ wọnú igbó. Bí tọkọ-tìyàwó tí ìràwọ̀ wọn ò bára mu bá fẹ́ra, wọn ó kàn máa jàjàkú akátá ni, wọn ò ní fi ọjọ́ kankan ní àlàáfíà nínú ìgbéyàwó bẹ́ẹ̀. Bí ọ̀rẹ́ méjì tí ìràwọ̀ wọn takora, bí wọ́n bá ń rìn, irú àwọn ọ̀rẹ́ báyìí wọ́n máa lé ikú síra wọn, níbi kan bá ń lé ikú sí èkejì á sì máa lé ejò sí. Ó túmọ̀ sí wípé ìràwọ̀ ń ṣe pàtàkì. A gbọ́dọ̀ mọ irú ìràwọ̀ tá a gbé wá sílé ayé. Àwọn tá a bá fẹ́ bá dòwò pọ̀, a gbọ́dọ̀ mọ irú ìràwọ̀ tí irú ẹni bẹ́ẹ̀ gbé wá sílé ayé. Ṣé kìí ṣe pé ìràwọ̀ wa tako tiwọn, ṣé ìràwọ̀ wọn tiwọn náà ò sì tako tiwa? Àìkí ṣàkíyèsí ìràwọ̀ yìí, ó ti ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lókè èèpẹ̀, tó ṣe pé ilé ayé ẹlòmíì ti di júùjú. Ìràwọ̀ ẹ̀dá ó ṣe pàtàkì o. Báwo wá ni èèyàn ṣe máa ń mọ irú ìràwọ̀ tó gbé wá sókè èèpẹ̀? Àkọ́kọ́ ni pé a lè tọ àwọn onímọ̀ lọ. Ìbá èyí ṣawo ni, ìbá èyí ṣe àwọn pásítọ̀, ó sì lè jẹ́ àwọn aláàfáà. Àwọn yẹn náà wàá yẹ̀ wá lọ́wọ́ kan ìbòwò. Bí wọ́n bá yẹ̀ wá lọ́wọ́ kan ìbòwò, wọ́n sọ irú ìràwọ̀ tá a gbé wá sókè èèpẹ̀ fún wa. Wọ́n sì ka àwọn ohun tó rọ̀ mọ́ irú ìràwọ̀ yìí, iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe, ohun tí kò yẹ kẹ́ ẹ ṣe béèyàn bá ní irú ìràwọ̀ bẹ́ẹ̀. Nígbà míì ẹ̀wẹ̀ sì ní béèyàn bá mọ oṣù tá a bí àti ọjọ́ tá a bí, yóò mọ irú ìràwọ̀ tó ń gbé wá sókè èèpẹ̀. Torí ìràwọ̀ kọ̀ọ̀kan ló ní oṣù tí ń bá ṣiṣẹ́. Ọmọ tá a bí lóṣù kìíní, ó ní irú ìràwọ̀ tó gbé wálé ayé. Ọmọ tá a bí lóṣù kejì, ó ní irú ìràwọ̀ tó gbé wá sílé ayé. Ọmọ tá a bí ní oṣù kẹta, ó ní irú ìràwọ̀ tó gbé wá sílé ayé títí dé oṣù kejìlá. Bẹ́ẹ̀ ọmọ tá a sì bí ní ọjọ́ àìkú, ajé, ìṣẹ́gun, ẹtì, àbámẹ́ta, oníkálukú wọn náà ló ní ìràwọ̀ tiwọn. Ṣùgbọ́n méjèèjì àtoṣù àti ọjọ́ ó wọnú ara ni. Ẹ jẹ́ kí ká wá máa yànnà lẹ́ẹ̀ fún wa, àmọ́ àkíyèsí tí mo fẹ́ kẹ́ ẹ sí ni pé ó ṣeéṣe ká má lè parí ètò yìí àti àlàyé tó rọ̀ mọ́ ìràwọ̀ yìí ní ètò yìí nìkan. Ó lè gbà wá tó bí ètò méjì, mẹ́ta, mẹ́rin. Ẹ má sì gbàgbé o láti subscribe sí Afritaste TV lórí YouTube yín, kí ẹ sì like Facebook page mi. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Oríṣi ìràwọ̀ mélòó ńlá ní gan? Oríṣi ìràwọ̀ mélòó ńlá ní gan? Àti pé ìsọ̀rí mélòó ńlá pín wọn sí? Oríṣi ìràwọ̀ méjìlá ló wà. Oríṣi ìràwọ̀ méjìlá ló wà. Ẹ wá jẹ́ ẹ máa yànnà lẹ́nu. Ìsọ̀rí mẹ́rin ńlá pín wọn sí. Ìràwọ̀ mẹ́ta nínú ìsọ̀rí kan. Ìràwọ̀ mẹ́ta míì nínú ìsọ̀rí kan. Ìràwọ̀ mẹ́ta míì nínú ìsọ̀rí kan. Ìràwọ̀ mẹ́ta míì nínú ìsọ̀rí kan. Àwọn ìràwọ̀ tí ń bẹ ní ìsọ̀rí àkọ́kọ́ ni Aries, Leo àti Sagittarius. Àwọn ẹ̀dá tí ó ní ìràwọ̀ yìí ni àwọn ẹ̀dá tá a fi iná ṣẹ̀dá wọn. Ìràwọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú iná.
ó ní í ṣe pẹ̀lú iná. Àwọn ìràwọ̀ mẹ́ta tí mo dárúkọ ó ní í ṣe pẹ̀lú iná. Ìsọ̀rí ìràwọ̀ kejì ni Taurus, Virgo àti Capricorn. Ṣẹ́rí àwọn ìràwọ̀ tá à ń wí àwọn ni ẹ̀dá tí ìràwọ̀ wọn tó ní í ṣe pẹ̀lú erùpẹ̀ tá a fi erùpẹ̀ ṣẹ̀dá wọn. tó ìwà báwọn àwọn ìràwọ̀ tó ní í ṣe pẹ̀lú erùpẹ̀ nu. Gemini, Libra àti Aquarius ó ní ìràwọ̀ tí ń bẹ ní ìsọ̀rí ìkẹta. Àwọn ẹ̀dá tí a fi ìràwọ̀ ṣẹ̀dá ni àwọn tí ìràwọ̀ wọn tó jọ mọ́ atẹ́gùn. Ìràwọ̀ tó ní í ṣe pẹ̀lú atẹ́gùn làwọn tí wọ́n gbé irú ìràwọ̀ wá sí ilé ayé. Ṣẹ́rí ìràwọ̀ kẹrin ni Cancer, Scorpio àti Pisces. Àwọn tí a fi ìràwọ̀ ṣẹ̀dá wọn làwọn tí ìràwọ̀ wọn ní í ṣe pẹ̀lú omi. Ìràwọ̀ tí ó ń bẹ ní ìsọ̀rí ìkẹrin ó ní í ṣe pẹ̀lú omi. Oríṣiríṣi ìsọ̀rí tí a pín àwọn ìràwọ̀ méjèèjìlá sínú. Sóyè wa báwọn ẹ jẹ́ kí a wá máa ṣàlàyé ní kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kọ́kọ́ mú ìràwọ̀ àkọ́kọ́. Aries ó ní ìràwọ̀ àkọ́kọ́ tá a kọ́ fẹ́ ṣàlàyé lórí ètò yìí. Àwọn ọmọ tá a bá bí ní ọjọ́ 21 oṣù kẹta títí di 30 oṣù kẹrin àwọn ni ó wà ní abẹ́ àkóso ìràwọ̀ Aries tá à ń wí. Ṣé wọ́n rí àwọn ọmọ tí wọ́n bá wà ní abẹ́ àkóso ìràwọ̀ wọ́n máa ń jẹ́ alágídí pọ̀. Torí ìràwọ̀ jẹ́ ìràwọ̀ tí ó ní í ṣe pẹ̀lú àmì ogun àti ẹ̀jẹ̀. Tí ó wà báwọn àwọn ọmọ tí ó sì wà ní abẹ́ ìràwọ̀ wọ́n máa ń jẹ́ akíkanjú ọmọ. Tó ṣe pé wọ́n máa ń ṣe takuntakun wọ́n sì máa ń láyà. Àwọn ọmọ tó máa ń ní àyà ní àwọn ọmọ tó wọ́n wà ní abẹ́ ìṣàkóso ìràwọ̀ Aries tá à ń wí. Ẹ̀wẹ̀ àwọn ọmọ tá à ń wí wọ́n jẹ́ àwọn ọmọ tí wọ́n máa ń ní orí kunkun. Ọmọ tá a bá bí tó ní ìràwọ̀ Aries wọ́n máa ń ní orí kunkun pọ̀. Tó ṣe pé bẹ́ẹ̀ bá pé kí wọ́n má ṣe nǹkan kan kò sí bí ewu ti wà nínú nǹkan náà tó wọ́n fagídí sẹ́ni o. Torí wọ́n jẹ́ ọmọ tó ní ìgboyà tẹ́rù èébà tí wọ́n sì ní akíkanjú pé kí ni màá ṣe kò sí ohun tí ó ṣẹlẹ̀. Ìdí náà tó ṣe pé àwọn òbí wọ́n gbọ́dọ̀ máa ṣe àkíyèsí ìràwọ̀ àwọn ọmọ wọn. Nígbà míì bẹ́ẹ̀ bá pọ̀ ọmọ mi ń gi tẹ́ ẹ̀ náà tẹ́ ẹ̀ jọ́ lórógùn ohun tẹ́ ẹ̀ pé ó mọ̀ ṣe òun yóò padà ṣe o. Ó bá jẹ́ ọmọ tí ó mú ìràwọ̀ Aries wá sí ilé ayé. Àwọn tó bá sì wà ní abẹ́ àkóso ìràwọ̀ wọ́n máa ń sábà ní inú fùfù. Wọ́n sì fẹ́ràn òótọ́ sísọ. Ṣùgbọ́n òótọ́ sísọ yìí ló máa ń fà á kí àwọn èèyàn máa sọ wọ́n di ọ̀tá. Bẹ́ẹ̀ gbé ọ̀bẹ lé wọn lọ́rùn báyìí wọ́n sọ tẹnu wọn o. Ó máa ń jẹ́ kí àwọn èèyàn máa kórìíra wọn. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nípa ìràwọ̀ nù. Kí ni irú iṣẹ́ tí ẹ̀dá tó bá ń bẹ ní abẹ́ ìṣàkóso ìràwọ̀ gbọ́dọ̀ ṣe? Àkọ́kọ́ ni pé irú wọ́n lè ṣiṣẹ́ jagunjagun. Wọ́n lè ṣe alápatà. Bẹ́ẹ̀ irú wọn sì lè ṣe oníṣòwò. Wọ́n lè ta ọjà. Ó yé wa báwọn. Lára àwọn iṣẹ́ tí ẹni tó bá gbé irú ìràwọ̀ wá sí òkè ìpẹ̀ tó lè ṣe nu. Ó jẹ́ bó ti já lórí ètò fún tòní. Ẹ má gbàgbé láti subscribe sí Afritage TV lórí YouTube o. Kẹ́ẹ̀sì láìkì Facebook page wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹ́yìn àjọ ọmọdé. Mo kí ìyá mi Madinat Akínbánjọ ní orílẹ̀-èdè USA lọ́hùn-ún. Bẹ́ẹ̀ mo kí bá mi olóyè Fátókí ní Germany. Mo kí Olúọmọ Àgbẹ́kọ̀yà ní orílẹ̀-èdè South Africa àti Alhaji Azeez ọmọọba mi Àjọbíewé ní Nàìjíríà wa ní àyín. Ìmọ̀lẹ́mí Àjọgúnbá mo kí yín o. Ìmọ̀lẹ́mí Akọ́nilédè mo kí yín. Mo kí ẹ̀jẹ̀ mi Yẹmí Adélàlú ní orílẹ̀-èdè USA bákan náà. Ire àlàáfíà kó máa jẹ́ ti gbogbo wa o. Adé ọmọdé yín nìyí. Ọmọ kan nílà rẹ̀ òṣòmùsùnmọ̀ yàrá àgbo mi wà tó bà lérí àpáta tó bà lé gbòǹgbò tàgbọ̀n.
ìlàrẹ́ ni mi ò máa tẹ̀ lóògùn yégbè ewé kan mo pè ìgbéwé ló jẹ́ mi lórí ọlọ ó dàbọ̀.